mọ́ ìgbésí ayé ànábì. So ẹni tó kọ tírà yìí ni à ń pè ní Ibn Hisham. Ó wá sọ ń bẹ̀ yìí pé Ibn Ishaq, one of the Arabian historians tá à ń pè ní Ibn Ishaq, ó kọ nínú ìtàn tó gbà jáde lẹ́nu àwọn èèyàn nílẹ̀ Lárúbáwá. Ṣé mọ̀ pé àwọn historian àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kọ sínú àwọn tírà ìtàn wọn yẹn, wọ́n ń ṣe research káàkiri ni wọ́n ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n fi dọkumẹ́ntì nǹkan yẹn. So nínú àwọn tó jẹ́ gbòógì nínú àwọn tó kọ ìtàn Lárúbáwá, Ibn Ishaq jẹ́ kan bẹ̀. Ó wá sọ wípé ní bàbá tó bí ànábì Muhammad tí ń ṣe grandpa of Prophet Muhammad tá à ń pè ní Abdul Muttalib. Ní ìgbà kan rí bàbá yìí ṣe àlùkáwà ní pé tí òun bá fi lè ní ọmọ ọkùnrin tó pé 10, tọmọ ọkùnrin òun pé 10 nílé ayé, tí ó sì jẹ́ pé ọmọ òun ni 10 tó sì dọ́kùnrin, kò ká obìnrin mọ́ o, ń pè ní òun ó mú ìkan nínú wọn, òun ó pa fún Ọlọ́run ọba níbi Kàábà ti wà tipẹ́tipẹ́ kan tó bí ànábì. So pé òun ó pa ẹ̀kan nínú àwọn ọmọ, ẹwọ́rú àkídà yẹn, ẹwọ́rú àdíọ́kàn àwọn Lárúbáwá àtijọ́. Wọ́n nígbàgbọ́ pé èèyàn lè fọmọ rúbọ fọ́lọ́hun, èèyàn lè fọmọ ṣe ètùtù, ìgbàgbọ́ wọn nìyẹn. So ó wá ń ṣèlérí pé tọ́pọ̀ ọmọkùnrin òun bá fi pé 10, ìkan nínú wọn yóò jẹrin ètùtù fọ́lọ́hun. Ẹwúrú àkídà yẹn. So ìgbà tó wá pinnu pé òun ó ṣe bẹ́ẹ̀, Ọlọ́run wá ṣe àmì sí ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́. Ó wá bí ọmọkùnrin pé orí 10. Nígbà tó wá di wípé ọmọkùnrin náà pé 10, táwọn 10 sì di géńdé, tó di pé géńdé tí wọ́n dà yìí wọ́n tó kó lẹ́yìn lọ sójú ogun pé tó èmi náà fẹ́ lọ jagun o, mo kó àwọn ọmọ mi lẹ́yìn tí wọ́n gbìjà mi. So ó wá pinnu wípé ní àdéhùn tí òun ṣe fọ́lọ́hun wípé tí wọ́n bá pé 10 tí wọ́n sì dángájíá, tí wọ́n àwọn 10 yàn débi pé wọ́n lè gbìjà òun mú kan nu wọn, òun pa. Ó wá fẹ́ pé àdéhùn yìí abẹ́rẹ́ nísìn. So ṣé ẹ mọ̀ pé kò sọ pé nọ́mbà báyìí lòun ó mú. So ó wá kú pé ta ni òun ó mú nínú àwọn 10 tí òun fi ṣe ẹran rúbọ fún Ọlọ́run ọba. Ó wá kó àwọn 10 lẹ́yìn. Ó wá ní kí wọ́n mú ní karahun. Ó ní kí wọ́n mú karahun kan tí wọ́n máa ń lò lọ́dọ̀ àwọn adífá jọ̀hún. So ìbò ni wọ́n máa ń pè ìbò lọ́dọ̀ tiwọn nínú èdè tiwọn. Ó wá ní kẹ́nìkan kí wọ́n mú ìbò yìí kí ó kọrúkọ tiẹ̀ sí ara rẹ̀, ń pè ní kí ẹnìkan kan wá tẹ̀lé òun lẹ́yìn. Ó wá kó wọn lọ síbi òòṣà kan tí a pè ókò òòṣà yìí ní Hubal nínú Kàábà níjọ́ tá ń wí yìí, òòṣà ni wọ́n kó sínú ẹ̀, òòṣà ni wọ́n kó sínú Kàábà níjọ́ náà. Ìkan nínú àwọn òòṣà tó wà ń bẹ̀ ní jẹ́ Hubal. So kànga kan wà nínú Kàábà níjọ́ náà tí wọ́n gbẹ́ sínú Kàábà gangan in the center of the Kàábà. Kànga kan wà ń bẹ̀ nígbà àtijọ́. Inú kànga yẹn gbogbo àwọn tó bá fẹ́ fún òòṣà ní nǹkan ẹ̀bùn bíi góòdù, sílvà, owó, inú kànga yẹn ni wọ́n máa padà dá nǹkan yẹn jọ sí, tí wọ́n máa dá jọ sí. So Hubal yìí ó jẹ́ òòṣà kan tí wọ́n gbé sí orí kànga yẹn. So ó wá kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn wá sí di òòṣà yìí. Ó wá pe abọ rẹ̀ tí máa bọ Hubal yìí, òòṣà yìí, pé ní bá mi ṣe àyẹ̀wò lórí àwọn ọmọ mi èyí tí irúnmọlẹ̀ bá mú tí ń fi ṣe ètùtù fún Ọlọ́run ọba. Kálukú wọn wá dá ìbò tiẹ̀, wọ́n dájọ́ sọ́dọ̀ abọ rẹ̀ yìí. Ẹni tó wá kéré jù ní gbogbo àwọn ọmọ tí Abdul Muttalib bí yìí à ń pè ní Abdullahi. So òun lẹni tó kéré jù nínú wọn. Òun àti Zubair àti Abu Talib, àwọn mẹ́ta yẹn ni wọ́n jẹ́ ìdígi kan náà nínú ọmọ Abdul Muttalib. Àwọn onítàn sọ fún wa pé ní Abdullahi yìí tó padà bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So ó jẹ́ ẹni tí ọmọ tí Abdul Muttalib yìí tó fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn ọmọ rẹ̀. Báyìí ni Abdul Muttalib ó nígbàgbọ́ yí pé ní ẹni tó òun fẹ́ràn jù yẹn gangan òun ló yẹ kí òun fi ṣe ìrúbọ fún Ọlọ́run ọba. Pé tí kò bá fi lè jẹ́ pé òun ni kíní yẹn mú, ó ní láti jẹ́ wípé òun ti ṣe àṣìṣe nínú
wọ́n ṣe àṣìṣe nínú àyẹ̀wò yẹn. Gbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò yìí pé ta ni irúnmọlẹ̀ ó mú láti fi ṣe ìrúbọ yìí, Abdul Muttalib òun dìde ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúà. So báyìí ni bàbá abọ rẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní da àwọn kinní yìí, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. Nígbà tí ìbò yóò mú Abdullahi yẹn gangan náà ni ìbò mú wípé kán lọ pa láti fi ṣe ìrúbọ fún Ọlọ́run. Lẹ́yìn eléyìí Abdul Muttalib ó kì ọmọ yìí mọ́lẹ̀, ó mú ọ̀bẹ, ó pọ́n ọ̀bẹ mú dáadáa, ló bá mú ọmọ yìí ó mú lọ sí àyè kan tí a ń pè ní Isaf wa Naila. So Isaf wa Naila yìí òòṣà méjì kan ni tó sì jẹ́ pé ibẹ̀ ni yóò ti du ọmọ náà. Ó wá mú ọmọ yìí lẹ́yìn láti lọ pa níbẹ̀. Báyìí ni gbogbo ará ìlú Kùrẹ́ṣì, àwọn ìran Kùrẹ́ṣì tí wọ́n jẹ́ ará Mẹ́kà ni wọ́n bá gbá tẹ̀lé lẹ́yìn. Abdul Muttalib kí ló fẹ́ ṣe? Ó lóun fẹ́ pa ni, òun ó dù fún Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí òun. Làwọn Kùrẹ́ṣì bá pariwo, àti gbogbo àwọn ọmọ Kùrẹ́ṣì náà bá pariwo pé láyéláyé ọmọ eléyìí kọ́ ló pa, tó bá tiẹ̀ pa ọmọ kan fi ṣe rúbọ kì í ṣe Abdullahi yìí ló pa fún Ọlọ́run. Wọ́n wá sọ fún bẹ̀ wípé ní tó rántí pé ìwọ ni baálẹ̀ gbogbo Mẹ́kà, tó bá fi ṣerú nǹkan yìí gbogbo ará ìlú Lárúbáwá tó kù àwọn náà máa fi ọmọ wọn wọ́n máa pa láti fi ṣe ètùtù fún Ọlọ́run ọba. Ó di ìlànà nìyẹn o, rò dáadáa kó tó ṣe, má fi ìlànà tí ò dáa má fi lọ́lẹ̀ fún àwọn èèyàn yòókù. Nídìí eléyìí ni wọ́n wá sọ fún wípé ní àwọn ò fún ẹ ní ìmọ̀ràn kan, lọ sí àyè kan tí a ń pè ní Hijaz. Tó bá débẹ̀ wàá bá oníwòmípè kan bẹ̀, ẹni yìí òun máa ń ríran, aríran ni, ó sì ní àǹjọ̀nú tí máa yọ sí tí máa bá sọ̀rọ̀. Lọ bá kó bi léèrè, kó ṣàlàyé ọ̀rọ̀ rẹ fún, kó sì júwe ọ̀nà àbáyọ fún ẹ. Tó bá sọ pé kó lọ pa ọmọ yìí, lọ pa. Tó bá sì fún ẹ nímọ̀ràn míì kó tẹ̀lé. Báyìí ni Abdul Muttalib ló bá gbéra, àwọn èèyàn díẹ̀díẹ̀ tẹ̀lé, wọ́n kọjá sí ìlú Medina tí wọ́n wí yìí. Ìgbà tí wọ́n dé àyè kan tí wọ́n ń pè ní Kaibara, wọ́n bá oníwòmípè yìí, aríran yìí, wọ́n bá níbẹ̀. So wọ́n wá lọ ṣàlàyé ọ̀rọ̀ wọn fún pé báyìí kàsá, báyìí káwòdì, ọmọ yìí ní ìbò mú pé káwọn ó pa, ṣùgbọ́n àwọn aráàlú ò gbà pé kóun ó pa, kí lórí sí. Ó wá sọ fún wọn pé ní àǹjọ̀nú tí máa sọ̀rọ̀ sóhun létí kò sí nítòsí báyìí, kí wọ́n padà wá tó bá di ní ọ̀la. Wọ́n wá wò pé ọ̀nà jìn, wọ́n wá sùn, wọ́n lọ ilé, wọ́n wáyé kan wọ́n sùn sí. Nígbà òdíjọ́ kejì àǹjọ̀nú yìí dé, so ẹni yìí wá pè wọ́n pé ó ti yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní, so ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wọn. Ó wá sọ fún wọn pé ní nílẹ̀ Lárúbáwá tẹ́ ti wá yẹn, agbègbè tẹ́ ti wá yẹn, tí ẹ bá fẹ́ san ìtanràn wípé ní ẹni yìí ó pààyàn o, ó wá bẹ̀bẹ̀ wípé òun ò mọ̀ọ́mọ̀ pa, kí lẹ máa gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ fi ṣe bí owó ìtanràn, owó ẹ̀mí fún ẹni tí wọ́n pa yẹn. So wọ́n wá dá lóhùn, wọ́n ní ashar minal ibil, ràkúnmí ìbílì, ràkúnmí 10 ni àwọn máa gbà gẹ́gẹ́ bí díyà ìtanràn. Nígbà náà ni arábìnrin yìí tí ń wo nǹkan yìí tó jẹ́ aríran yìí, ó wá sọ fún wọn pé ní ẹ máa padà lọ Mẹ́kà tẹ́ ti wá. Ọmọ tí ẹ wí yìí ẹ mú síwájú òòṣà, ràkúnmí 10 ẹ kó kalẹ̀. Tẹ́ bá ti kó kalẹ̀, kẹ́ wá pé abọ rẹ̀ tí máa ṣe ìbò yìí wípé kó di ìbò padà lórí pé ṣé ràkúnmí 10 ni àbí Abdullahi yẹn ni kí wọ́n lò fún ẹran ètùtù. Nígbà tí wọ́n pé n tí ìbò bá wá mú, a jẹ́ pé n tọ́lọ̀ wọn bá múnù kí wọ́n pa á. Náà bá padà sí Mẹ́kà, náà bá ṣe bí ẹni yìí ṣe wí, wọ́n kó ràkúnmí 10 kalẹ̀, wọ́n gbé Abdullahi kalẹ̀, ìbò rẹ̀ ó yẹ dá. Náà bá dá ìbò náà. Ìgbà tí wọ́n máa dá ìbò yìí, ó bá di wípé Abdullahi ni ìbò tún mú wípé kí wọ́n lọ pa, kì í ṣe ràkúnmí 10. So wọ́n tún kó ràkúnmí 10 míì, wọ́n tún kó kún, ó di mélòó? Ó dogun. Wọ́n tún ṣe ìbò yìí lórí ẹ̀ pé ta ni káwọn pa
gẹ́gẹ́ bí ẹran rúbọ ràkúnmí ogún ni àbí Abdullah. Ìgbà tí ìbò jáde ó tún mú Abdullahi pé kí wọ́n lọ pàṣẹ. Wọ́n tún kó ràkúnmí mẹ́wàá míì kún ó tún di 30. Abdullahi rèé ràkúnmí 30 rèé ìbò ó yá ìwo ni ká mú. Ìgbà tí wọ́n tún dá ló bá tún mú Abdullahi. Wọ́n tún kó ràkúnmí mẹ́wàá míì kún ó di 40. Abdullahi rèé ràkúnmí 40 rèé ta ní ká fi ṣẹran ètùtù. Ìgbà tí ìbò jáde Abdullahi náà ló tún mú. Wọ́n kó ràkúnmí mẹ́wàá míì kún ó di 50. Ràkúnmí 50 rèé Abdullahi rèé ta lẹ́ran ètùtù ó tún mú Abdullahi nìkan lọ pa. Wọ́n tún kó mẹ́wàá kún ó di 60. Ràkúnmí 60 rèé Abdullahi rèé ta ní ká pa ó tún mú Abdullahi. Wọ́n tún kó mẹ́wàá míì kún ó di 50. Ràkúnmí 50 rèé Abdullahi rèé ìbò ta ló mú ó tún mú Abdullahi. Wọ́n tún kó mẹ́wàá míì kún ó di 80. Ràkúnmí 80 rèé Abdullahi rèé ta ní ká pa fún ẹran rúbọ ó tún mú Abdullahi. Wọ́n kó mẹ́wàá míì kún ó di 90. Ràkúnmí 90 rèé Abdullahi rèé ta ní ká pa fún rúbọ ó tún mú Abdullahi. Wọ́n kó mẹ́wàá míì kún ó di 100. Ràkúnmí 100 rèé Abdullahi rèé ìbò bá wa wò ta ní ká mú ńgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá mú ràkúnmí 100. ẹgbẹ́ Ọlọ́run bá tóbi jama. Gbogbo bí wọ́n ṣe ń ṣe ìbò yìí tí wọ́n ń ṣe ìbò yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ni Abdul Muttalib ń gbàdúrà ní kíkankíkan nítorí pé ọmọ tó fẹ́ràn jù ni ló ń tẹra mọ́ àdúrà pé Olúwa o ṣàánú òun lórí ọmọ yìí ṣàánú òun lórí ọmọ yìí. Níjọ́ náà Abdullahi yìí òun ni last born fún Abdul Muttalib ó sì ṣẹmọ̀ ó wà gẹ́gẹ́ bí ọ̀dọ́ níjọ́ náà nígbà tó wá di wípé ìbò wa mú ràkúnmí 100 wọ́n wá pa ràkúnmí 100 náà. So wọ́n sì gbọ́dọ̀ jẹ́ àwọn tó jẹ́ fámìlì tí wọ́n ní ẹran ràkúnmí 100 yẹn. Wo ràkúnmí 100 bí ó ṣe pọ̀ tó. Wọ́n du gbogbo ẹ̀ pátá. Ìgbà tí wọ́n du wọ́n pa wọ́n sì fi kalẹ̀ síbẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ jẹ ń bẹ̀ yóò máa wá bu tiẹ̀. Wọ́n gbọ́dọ̀ lé ẹran kókó ń bẹ̀. La insanun wala zabuhu. Wọ́n gbọ́dọ̀ lé ẹnikẹ́ni tó wá sí díẹ̀ tó fẹ́ bù. Wọ́n gbọ́dọ̀ lé kúò. Èyíkéyìí ẹranko míì náà tó bá ní gbèrègbèrè débẹ̀ òun náà ń jẹ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ lé kúò. Àwọn ẹbí tó pa kíní yẹn nìkan ni wọ́n gbọ́dọ̀ jẹ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀. Wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ síbẹ̀ ni ẹ̀rí. So láti ìgbà náà ló ti di wípé ní táwọn Lárúbáwá tí wọ́n bá fẹ́ san ìtanràn tí wọ́n bá fẹ́ mú ìtanràn wá wípé ní èèyàn pààyàn ó wá bẹ̀bẹ̀ pé òun ò mọ̀ọ́mọ̀ wọ́n wá fẹ́ gba ìtanràn lọ́wọ́ ẹ̀ ràkúnmí 100 ni wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà tí ẹ̀sìn Islam náà dé náà akọ̀ráhálì Islam. So ràkúnmí 100 yìí náà ni Islam fi ṣe díyà lórí pé tíyàn bá ṣe mistake pààyàn bíi accident. Ìyẹn náà ni wọ́n ṣe ń lò ní Saudi Arabia dìsín. Ẹ wòjọ́ tí crane já lórí àwọn tó lọ ṣe hajj. So ẹ rí i pé wọ́n calculate wípé ní èló ni wọ́n san lówó ẹ̀mí fún ẹ̀mí kọ̀ọ̀kan tó bọ́. So iye owó ràkúnmí 100 yẹn náà máa ṣẹ́ with the current price. Iye yẹn ni price tí wọ́n wá san fún family kọ̀ọ̀kan tó bá lùsì èyàn. So bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Now ibo la wá ń lọ́bẹ̀ ní wípé ní nínú ìtàn yìí a rí wípé Ọlọ́run ọba ó gba ràkúnmí 100 dípò kí wọ́n pa ènìyàn yìí. Ó wá yànda ọmọ yìí tí ń ṣe Abdullahi ó yànda ìkalẹ̀ fáwọn tó ní ó ní kán lọ pa ràkúnmí 100. So ìgbà yẹn a lè máa wò wípé ní ìbọ̀rìṣà wọ́n ní òrìṣà lóòótọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé Ọlọ́run ọba wà. Wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run wà wọ́n dá Ọlọ́run mọ̀. Problem tí wọ́n kọ̀ ní ni pé wasait wọ́n gbà yí pé ní àwọn ò lè rí ọ̀dọ̀ Ọlọ́run ọba wọ̀ direct. Àwọn ò lè rí ìbéèrè àwọn béèrè lọ́wọ́ Ọlọ́run ọba direct àfi through àwọn intercessor tí ń ṣe àwọn òrìṣà yìí. Ìgbàgbọ́ wọn nìyẹn kì í ṣe pé wọ́n mọ̀ pé Ọlọ́run ló wà. Tí wọ́n bá bi wọ́n léèrè pé ta lọba tó dá ẹ ta lọba tó dá yín ta lọba tó dá sánmọ̀ wọ́n sọ pé Allah Ọlọ́run ọba ni wọ́n sọ pé òrìṣà. Àmọ́ problem wọn ni pé Ọlọ́run nìkan ò lè dá àwọn ọ̀rọ̀ àwọn mójútó àfi káwọn nǹkan míì náà kó kún. So ṣúra káhà ni wọ́n ṣe fọ́lọ́run ọba kì í ṣe pé wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run ọba ẹ̀ẹ̀kan ṣoṣo ni. So ìyẹn bẹ́ẹ̀ nígbà tí ó wá di wípé ní Abdullahi àti Abdul Muttalib wọ́n kò ní ààyè yìí
tí wọ́n ti pa ẹran tí wọ́n kò ń bẹ̀ ní kété tí wọ́n kò ń bẹ̀ Abdul Muttalib bá kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ tí ń ṣe Abdullahi ó fẹ́ lọ́ọ́ fẹ́yàwó fún un pé adúpẹ́ tí ikú yẹ̀ lórí rẹ̀ ó yá wá lọ́ọ́ fẹ́yàwó ó wá mú lẹ́yìn ó wá di ọ̀dọ̀ wọ́n wá ń lọ níbi tí wọ́n ti wá ń lọ yìí obìnrin kan wà ní ìtòsí Kaaba obìnrin yẹn ó jẹ́ ìran Asad à ń pè àwọn ìran kan nílẹ̀ Lárúbáwá ní Bani Asad bun Abdul Uzza àwọn ìran yẹn according to nǹkan tí bàbá wa Ibn Kathir kọ nínú tafsir wọn wọ́n ní kanatil ainu fi Bani Asad àjẹpọ̀ nínú àwọn Bani Asad ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn àjẹ́ ni wọ́n so àtàdébi pé innal baqarata samina aw an-naqata samina tán bá rí màálù tó bá tóbi tó lọ́ra lára dáadáa tàbí wọ́n rí ràkúnmí tó tóbi tó lọ́ra dáadáa tamuru bi adim tó bá gbáwájú ta lé wọn kọjá yu ayinu a wọ́n ranjú mọ́ ẹran yẹn pé ẹran ló tóbi tó báyìí kí ni wọ́n wá ṣe wọ́n ranjú mọ́ wọ́n wá sọ fún onígbólóhùn tí wọ́n máa pè tí wọ́n sọ pé ya jariya kudil miqtala wa dir'am fa atayna bilami ad inaqa tó máa fi lè wí tí wọ́n wí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹran yẹn máa ṣubú yóò sì kú Allah so tẹ́ran yẹn bá ti ṣubú tó kú tó ó dóúnjẹ fún wọn nu wọ́n yọ̀bẹ tí wọ́n sì jẹ so ìgbà tí wọ́n máa ń kọjá lọ tí Abdul Muttalib mú ọmọ yìí lọ láti lọ́ọ́ fẹ́ yàwó fún òun ń lọ wájú Abdullahi ń bọ̀ lẹ́yìn ó ń tẹ̀lé bàbá rẹ̀ báyìí ni ọmọbìnrin kan tóun jẹ́ ìran àwọn tí àjẹpọ̀ nínú wọn yìí ló bá rí Abdullahi bó ṣe wo ló bá súnmọ́ Abdullahi ló bá wo ojú Abdullahi báyìí ló bá sọ fún un pé ó rẹ̀ já bọ́ sí kọ̀rọ̀ bìkan bẹ̀ yẹn kájọ sáré ní àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin ó sọ bẹ́ẹ̀ fún Abdullahi Abdullahi ní èmi àti bàbá mi lájọ ń lọ bàbá mi ní ń lọ wájú kò ní sí àyè fún mi láti bẹ́ẹ̀ wọkọ̀ ọ̀rọ̀ bìkan láti lọ bẹ́ẹ̀ ṣe nǹkan kan pé torí pé òun ò lè fi bàbá òun sílẹ̀ báyìí ni Abdullahi ó tẹ̀lé bàbá rẹ̀ wọ́n lọ sínú àwọn ẹbí kan ẹbí Wahab bun Abdul Manaf bàbá yìí tí ń ṣe Abdul Muttalib yìí ó lọ fẹ́ ọmọ Wahab tí a ń po ọkọ rẹ̀ ní Amina ó lọ fẹ́ fún ọmọ rẹ̀ Abdullahi ó so igi rẹ̀ fún ó san gbogbo tó yẹ kó san ó fẹ́ yàwó jọ náà ó fẹ́ fún ọmọ rẹ̀ ó di pé Abdullahi ó di oníyàwó wọ́n lọ lé òun àti ìyàwó rẹ̀ nígbà tó dalẹ̀ wọ́n jọ ní nǹkan papọ̀ ọba tó ń ṣàánú ọba aláàánú tí ò kó di ìṣàsùn tí ń sebẹ̀ òun jọ náà tí Abdullahi sun àkọ́kọ́ tó sùn pẹ̀lú ìyàwó tí wọ́n ṣẹ̀ fẹ́ fún tí ń ṣe Àmínà yìí òun jọ náà ni wọ́n fi lóyún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ngbò wá dijọ́ kejì ni Abdullahi bá sáré jáde lé ló bá pa gọgọ ó wá ọmọ obìnrin tó pàdé rẹ̀ lánàá yẹn obìnrin tó dá dúró lọ́nà pé já bọ́ sí kọ́nà àbìkan kájọ sáré ní nǹkan pọ̀ ó wá tírèsì obìnrin yẹn ló wá rí ló bá lọ bá pé arábìnrin àná yẹn àwọn ń kánjú lọ bìkan ni ó yá já lọ ṣe ń tó wí yẹn ó ló ti bọ̀ ó ló ti létí ó ní ṣé orí lánàá tó ń lọ́hùn ìmọ́lẹ̀ kan ni mo rí lára rẹ ni mo fi dá ọ dúró àmọ́ lẹ́ni tó wá yìí ìmọ́lẹ̀ yẹn ò sí lára rẹ mọ́ ó ti kúrò lára rẹ ó ti bọ́ sára ẹlòmíì bó ṣe wà yìí ó ti di kòròfo mi nídìí ẹ mọ́ máa lọ ẹgbọ́ lọ́wọ́n bá tóbi jàmá. Allahu akbar. ẹ̀kọ́ wà nínú ìtàn yìí tí mo fẹ́ ká kọ́ ayé kẹnu wallahi tallahi ayé kẹnu kí gbogbo olóríire kó gbé oríire rẹ̀ pamọ́ sábẹ́ Kùránì sábẹ́ Ọlọ́run sọ fọ́lọ́run kó bẹ́ẹ̀ ṣó oríire rẹ̀ má ṣe làwùlàwù ládùúgbò má sì jẹ́ kí àwọn Saheed Shittu ó kó bá ẹ irinṣẹ́ àwọn àjẹ́ làwọn Saheed Shittu o irinṣẹ́ àjẹ́ ni wọ́n o wọ́n ń tàn yín ni o wọ́n ń tàn yín ni o nǹkan kì í sínú ayé ìtọ́lọ́wọ́n bá dá Ọlọ́run dá àwọn àbámì sábẹ́ sánmọ̀ má jẹ́ wọ́n tàn ẹ́ o báwo lárábìnrin yẹn ṣe mọ̀ wípé ìmọ́lẹ̀ kan wà lára Abdullahi káwá sọ pé Abdullahi fall fún trap yẹn tó tẹ̀lé arábìnrin yẹn wọ́n tí ìbá ṣẹlẹ̀ sí tí ànábì ó bá tiẹ̀ padà wá ayé ẹ wo bí tí ìbá lọ bọ́ sí ẹ wo bí tí ìmọ́lẹ̀ yẹn ìbá lọ bọ́ sí ara ẹni òkùnkùn
ní ìmọ́lẹ̀ yẹn bá lọ bọ́ sí ó ṣeé ṣe kí wọ́n paná òkùnkùn yẹn. Allah. ẹ wò ó ṣeé ṣe kí wọ́n paná òkùnkùn yẹn tó bá ṣe wípé ní ànábì bá fọ́ọ̀lù fún trap yẹn ni tó bá ṣe wípé ní ó bá fọ́ọ̀lù fún trap yẹn. ń bọ̀ ọ́ do not disturb ni mo ń wáyé o ìrìn yá máa bí tó wà lọ. náà tó bá yẹ kó bá fọ́ọ̀lù fún trap yẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ní ẹ wá wò ó wọ́n fẹ́yàwó fún Abdullahi tán ó wá sọ fún pé ó ti di kòròfo ìwọ ọ̀dọ́ tó ń tọ káàkiri tó yẹ pé gbogbo àwọn àyàn gay gbogbo fine gay ládùúgbò gbogbo àwọn fine gay ládùúgbò nínú kámpọ́ọ̀sì ló ti ààrẹ dáa fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ lọ ṣọ́ra ẹ ṣọ́ra púpọ̀ ẹ lọ ṣọ́ra yín púpọ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra yín kó jẹ́ pé gbogbo oúnjẹ ni wọ́n máa fẹ́ jẹ gbogbo nǹkan tó bá ti rí báyìí tó wà látó tó gbogbo nǹkan under the skirt ní máa ń wọ̀n ẹ́ sórí oríṣiríṣi àwọn obìnrin tó ń wò yẹn tí wọ́n ń wò pé ó lẹ̀ pa ó ṣe kínní ó ní 8 shape figure 80 ó slim kínní kan tó ń dá ẹ lórí tó ń dá ẹ lọ́rùn yẹn kì í ṣe gbogbo oúnjẹ nìyẹn máa jẹ o gbogbo gungi kó ṣọ́ igi gùn kó má bàa gun igi aládín èèmọ̀ pọ̀ lábẹ́ àwọn obìnrin èèmọ̀ pọ̀ ẹlòmíì abẹ́ obìnrin ló ti dì sọ́fìn ayé tí wọ́n ti gba gbogbo àlámọ̀rí ẹ̀ tí wọ́n ti gba gbogbo tó yẹ kó fi déèyàn ibẹ̀ ni wọ́n ti gbà ní Kùránì fi wá ń sọnù Suratu Shura bá ń lọ síbẹ̀ ó wá ń sọ fún wa ń bẹ̀ yìí pé ní A'udhu billahi minash shaitani rajimi Suratu Shura àyà 30 Bismillahir Rahmanir Rahim wa ma asabakum min musibatin fabima kasabati aydikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir bima kasabati aydikum wa ya'fu an kaseerin. Al-Qur'ani ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ewu ọ̀pọ̀lọpọ̀ nǹkan aburú ọ̀pọ̀lọpọ̀ àdánwò ọ̀pọ̀lọpọ̀ àìríjẹ àìrímu ọ̀pọ̀lọpọ̀ àìrínà àìrílò ọ̀pọ̀lọpọ̀ àìníṣẹ́ lọ́wọ́ iṣẹ́ kó ṣẹ́ bọ́ lọ́wọ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ kan sákìyàn níbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ká máa lé físà fógún ọdún ká máa rí gbà ọ̀pọ̀lọpọ̀ ká máa léwé ìgbélú fódìdí ogún ọdún ká máa rí gbà. mi musibati fabima kasabati aydikum wa ya'fu an kaseerin. ọ̀pọ̀lọpọ̀ ká máa lé nǹkan ká máa ba káwọn ẹgbẹ́ wa máa gbé nǹkan rẹ̀ ṣe nínú ayé káwa má rí irú ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ká máa lé kọ́ńtíráàtì ká má rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn nǹkan aburú tí ń ṣẹlẹ̀ sí wa lé ayé fábímọ́ kásábàtì aydikum. Kùránì ní àfọwọ́fà yín ni ẹ̀yin lẹ ṣàfọwọ́fà rẹ̀ fúnra yín àfọwọ́fà yín ni àfọwọ́fà yín ni ntẹ́ fọwọ́fà fúnra yín ni ló pọ̀ jù ń bẹ́ẹ̀ kódà gbogbo ẹ̀ ló pé àfọwọ́fà ni wọ́n lẹ́nìkan ó sọ fún bàbá wa tá ń pè ní Allahu wọ́n pè ní wọ́n pàfà kan ní Allahu bun Badiri ó sọ fún pé nígbà tí Kùránì sọ pé àdánwò tó bá débẹ̀ dá láyé àfọwọ́fà rẹ̀ ni òun tóun jẹ́ afọ́jú yìí àdánwò tó sọ̀hún dáfọ́jú yìí mo ló ti wá tó jẹ́ pé àti kékeré tóun ò tiẹ̀ tí ì máa dẹ́ṣẹ̀ lòun ti jẹ́ afọ́jú ẹ̀ṣẹ̀ wo wá ni òun ṣe àfọwọ́fà rẹ̀ tóun fi wá jẹ́ afọ́jú ń béèrè lọ́wọ́ àfáà yẹn tá ń pè ní Allahu bun Badiri wọ́n ní kí làfáà yẹn sọ fún àfáà yẹn ni fábí dunubi walidayka lọ́wọ́ wádìí lọ́wọ́ àwọn òbí rẹ̀ ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n kó fún wọ
ìgbà míì náà wà tó ṣe pé ní orí ibú tó bẹ́lòmíì àṣeélẹ̀ àwọn òbí rẹ̀ ni bàbá àti ìyá rẹ̀ ló ti ṣe nǹkan kan bàbá tàbí ìyá rẹ̀ ló ti ṣe nǹkan kan nínú nǹkan aburú nínú tí ò dá tọ́lọ̀ wá kẹsàn rẹ̀ fóun eléyìí ó fi wá pé ní nǹkan míì náà wà tí ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn nínú ayé tó ṣe pé ní kò ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn àbí àjẹ́ àbí nǹkan kan tó ṣe pé ní èèyàn fúnra rẹ̀ gan ló ṣàfọwọ́fà yálà ó dẹ́ṣẹ̀ téèyàn bá dẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ńgbà míì ọlọ́run á máa ṣílẹ̀kùn àdánwò fún ilẹ̀kùn àdánwò tọ́lọ́run ti tìpa tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara ẹ̀ṣẹ̀ àfọwọ́fà tó ṣe ọlọ́run á ṣílẹ̀kùn yẹn lẹ̀ ogun àjẹ́ tí ń ja ẹlòmíì ìbá má jà á ṣùgbọ́n níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ sófin ọlọ́run lọ́lọ́run bá ṣílẹ̀kùn àwọn àjẹ́lẹ̀ kó yá ẹ lọ ra mú kì í gbọ́ràn ẹ lọ kọ́ ọlọ́gbọ́n nítorí pé àwọn àjẹ́ náà jùnúdù láì ní wọn ọmọ ogun ọlọ́run ni wọn wálé láì jùnúdù sàmẹ̀wáàtì wàlàhàrìjì ọmọ ogun ọlọ́run làwọn náà tọ́lọ́run bá dá sórí ilẹ̀ láti máa fi nà ń pàṣán gbogbo àwọn èèyàn tí ó ṣe pé ní wọn máa ń ṣaláìgbọràn ẹ̀rí tá a bá wá wà nínú ìṣòro tá a wà nínú ilé kókó kí la wá lè máa ṣe lára àwọn nǹkan tí ànábì recommend fún wa láti máa ṣe òun náà ni kí a máa ṣe sàárà ìgbà tí òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rìnrìn àjò tó lọ sí sánmà tá à ń pè ní Isra wal Mi'raj ó wá rí àwọn nǹkan ìyanu nǹkan ìmọ̀ ìgbà tó wá di wípé wọ́n ṣí iná hàn nígbà táwọn bí yẹ inú náà wò ó wá rí wípé ní àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú àwọn tí ó wọ̀ náà Ọlọ́run ọba fal iyadu billah.